Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé pẹ̀lú gbogbo ohun tí ó ń jáde ní ẹnu wa pẹ̀lú ìmísí Odùduwà ni. Ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá fún yín ni àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ ti gba òmìnira wọn. Ọlọ́run ṣeun. Lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n fi wà ní ọwọ́ àwọn ajínigbé, ìròyìn ayọ̀ ti dé láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè Oríire ti gba òmìnira wọn. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe sọ, ìṣẹ̀lẹ̀ yìí mú ayọ̀ bá àwọn òbí, ẹbí, olùkọ́ àti ọ̀pọ̀ aráàlú tí wọ́n ti ń gbàdúrà kí àwọn ọmọ náà padà sí ilé láìsí ìpalára. A rántí pé ní oṣù May, àwọn agbófinró wọ àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ní agbègbè Oríire. Nígbà ìkọlù náà, wọ́n jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé, ohun tó sì fa ìbànújẹ́ káàkiri orílẹ̀-èdè sí ni. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ ti pa ilẹ̀kùn wọn. Ẹgbẹ́ olùkọ́ Nàìjíríà NUT tún dá iṣẹ́ dúró láti fi hàn pé wọ́n fẹ́ kí ìjọba gbé ìgbésẹ̀ kíákíá láti gba àwọn olùkọ́ àti àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà là. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn iléeṣẹ́ ààbò sọ pé wọ́n ń ṣiṣẹ́ lójoojúmọ́ láti rí i dájú pé gbogbo àwọn tí wọ́n jí gbé padà wá sí ilé láàyè. Nígbà tí ìròyìn ìtúsílẹ̀ wọn dé, inú àwọn òbí àti àwọn olùgbé agbègbè náà dùn gan-an. Ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣẹ̀lẹ̀ náà ṣe parí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún sọ pé kò sí owó ìdásílẹ̀ tí ìjọba san fún ìtúsílẹ̀ àwọn ọmọ náà. Wọ́n ṣàlàyé pé ìtúsílẹ̀ náà wáyé nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléeṣẹ́ ààbò àti àwọn alábàápín mìíràn. Àwọn ọmọ tí wọ́n padà àti àwọn olùkọ́ wọn ni wọ́n gba ìtọ́jú kí wọ́n lè bọ́ lára ìbànújẹ́ àti ìrírí tí wọ́n ní nígbà tí wọ́n wà nínú àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ ààbò àti gbogbo ẹni tí ó kópa nínú ìsapá láti mú kí àwọn ọmọ náà padà sílé. Ó tún fi ìtùnú ránṣẹ́ sí àwọn ẹbí tí wọ́n ti ní àníyàn fún ọ̀pọ̀ ọ̀sẹ̀. Àwọn olùgbé sì bẹ ìjọba pé kí wọ́n túbọ̀ mú ààbò àwọn ilé ẹ̀kọ́ lágbára sí i, kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má tún lè ṣẹlẹ̀ mọ́. Àwọn amòye lórí ààbò sọ pé ó ṣe pàtàkì kí a máa dáàbò bo ilé ẹ̀kọ́, pàápàá jùlọ àwọn tó wà ní àwọn agbègbè ìgbèríko. Wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ lè kẹ́kọ̀ọ́ láìsí ìbẹ̀rù. Ní ìparí, ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọ̀nyí ti mú ìrètí tuntun wá fún ọ̀pọ̀ ìdílé ní Ọ̀yọ́. Gbogbo ènìyàn sì ń retí pé àlàáfíà yóò bá a lọ kí gbogbo ilé ẹ̀kọ́ ní Nàìjíríà lè jẹ́ ibi tí àwọn ọmọ ti lè kẹ́kọ̀ọ́ ní ààbò àti àlàáfíà láìsí ìbẹ̀rù. Ẹ ṣé, báyìí ni a rí mọ́ fún orí ìròyìn ti òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo